ọmọ bàjá àwọn ọmọ òṣèré ẹ̀dùn dédé MCO agbagúnúgún ikú léwe dáadáa ó ṣekú pọ̀dún láyé òwá mi. Ògbógúnúgún ikú léwe dáadáa ó ṣekú pọ̀dún láyé òwá mi. Ẹyẹ ń létí ìbárọ̀kì àgbà. Eré ìdí ọmọ tọ́jọ́ ọmọ mi àwọn apara lé ní wọ̀. Kò sáriwo bá bóyin dá ọmọ ńlá. Nǹkan tí n fẹ́ sọ lónìí. Ìṣẹ́jú bíi 5 minutes kí n fi deliver message wọn mọ̀ bá yànjà ṣọ́ọ̀bù ìdúró lọ. Ṣẹ́rí tí n bá sọ lónìí ọlọ́pẹ́ ó bá gbogbo àwọn adájọ́ ń kọ fújì ọmọ tó jọmọ mi ìyẹn jẹ́ ká máa ṣe dáadáa. Kò sí nọ́mbà 1 nínú gbogbo wa tó bá jẹ́ nọ́mbà 1 lórí stage jẹ́ wọ́n mọ̀ ṣe nítẹ̀ ṣọ́mọ ikú dúró déédéé. Ṣùgbọ́n wọ́n ló gún ọmọdé kò lè ṣeré fógún ọdún ṣùgbọ́n bọ́yìn mi bàbá ránkì má bólúgbà ìwà sí bó ṣe ń kó gbogbo wa jẹ tó ṣe rẹ̀kọ́ tó ṣe lọ́ọ̀ṣì tó ń fún wa ló ká máa ṣe dáadáa. Ẹ jẹ́ ká lónú kan ọmọ bá yànjà ṣọmọ ìdúró lọ. MCO ọjà gúdúgún ikú léwe dáadáa ó ṣekú pọ̀dún láyé òwá. Torí pé ṣe oríṣẹ́ fújì àwọn tó ń bẹ níwájú tọ́jọ́ síwájú wọ́n ti ronú pìwàdà. Ẹni tó ń jà sájọ́ orí ọmọ tó jọmọ mi ó ti kọ́ọ̀bù. Ẹni tó ń jà sílẹ̀ fún gbogbo wọn ti kọ́ọ̀bù. Ṣùgbọ́n àwa táwa ń bọ̀ lẹ́yìn ẹ̀ jẹ́ ká ṣe dáadáa ká fúnra wa ní sọ́pọ́ọ̀tì ká má lọ gba ọlọ́gbọ́n jẹ́jẹ́ má má tẹ̀mú jẹ́ kó lè dókè yẹn kó pọ́sibù sọ lọ́pẹ́ yìí mọ́lẹ̀ ṣọ́mọ ìdúró lọ. Woman unity ilé aláyọ̀ nìkan ẹ jẹ́ ká máa ṣe. Èmi ò lólódì nínú olórin yóò bá yọjà mo ṣe pa mí mo ṣe pera mi ṣíwọ́ ọmọ yẹn lọ́mọ bá yọjà Mr. Water tí ó lẹ́ni mi nínú wọn alùbáríkà mi síjà ṣọ́mọ ìdúró dédé wash. Eré ní ọlọ́pàá. On the 19/20, you are 2024. I'm Minister Ladota. Ìyẹn ní abúlé Ẹ̀gbá. Social storm ló làwọn yìí tó súnmọ́ Matíyọ̀ tó súnmọ́ Bágbà. Tó súnmọ́ Ngé mọ́lẹ̀ àlùbárẹ̀ kàtó gbà ó wash. MCO a máa bẹ́ẹ̀ dúpẹ́ lójoojúmọ́ ni ọmọ tó jọmọ mi nítorí pé Ọlọ́run tó dá wọn òkè yìí gbà ní. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni yóò tún gbéga o bí kò ṣe máa bá lókè. Ta ni yóò tún fi gbogbo ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbà ni. Ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún.
mọ́lẹ̀ mo fi kíkí alájí tó gbọ́nà tí kà ajá òra yín mi ọmọ tẹ̀gbọ́n mọ́lúṣẹ́ àbí ọmọ gbogbo ọ̀kàrà mo fi kí sàbẹ̀ká tó jẹ́ múfú wọ̀ mo fi kíkí tó gbọ́nà tí kà kẹ́mẹ̀sí kẹ́mẹ̀sí Agége ilé bàbá mọ́ríyá o àdìsá brọ́dà mi mo fi kíkí tó pẹ́ mo fi kí sámi rìn dàgbà akọ́jọ́ tó jẹ́ mú ti ròyìn alájí tòrò mọ́ká yóò ṣeun o arógún máma ẹ̀sà ṣọlá ẹ̀gbọ́n tọmọ tó jẹ́ ọmọ mi yóò ṣe ẹ̀ẹ́dẹ́gbọ́n fún wọn yóò ṣe wọ́ọ̀ṣì mo fi kíkí gbogbo wọn mo fi kí yan àbúrò mi pẹ̀lú ilẹ̀ Musa ó ṣe Musa tààrà ẹ̀wọ̀n mọ́ Sulemana ọ̀kàlà ọmọ dádì mi pẹ̀lú oyin lọmọ bàbá oyin dàtọ̀ gbà alùbáríkà ní sọ olùgbàyè wá sí wókèrè. Alùbáríkà ní sọ olùgbàyè wá sí wókèrè. Kárígò ọbọ̀ onílé lókìtì gbé. Let's go ìránṣẹ́ olórí rere lóṣogbo. Agbóni kọ̀ọ̀kan wúlò. Oṣó Kárígò. Ọmọ kàtà ló yanjú ẹ̀. Kárígò ló ná mi ló. Ó dáhùn ọmọjọ́ mọ́ mi tó gbá. Anọ́dá gbadé tó kọ́ fún Jésù sọ̀rọ̀ lọ. Ọmọ bá sọ ní bàbá yìí dà tó gbá. Ṣá lórí ẹ̀ àwọn kan tutù kùtù. Wọ́n sọ pé ká máa ga. Wọ́n rè lé onífá. Wọ́n rè lé oníṣègùn. Wọ́n tún lọ kálùfà ẹ̀jọ́. Ó gbọ́ nítorí bàbá yìí dà. Èmi dà fún wọn lọ sí wípé. Ẹ máa pa bírí kodo. 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 Mo bí sọ pé alẹ́ ìyá lè wá lè tó. Ògbọ́n alẹ́ ìyá lè gbọ̀n wá lè kókó wá lè. Tí mo ti mú mọ́kólé tí mo ti ọmọ tí má gbá mú wá ṣèṣe tí má gbá tí má gbá mú wá ṣèṣe tí má gbá. Kóró bá dèrò sí bá lájà kó sì gbá sí gbá. Síbá lájà kó sì gbá sí gbá síbá lájà kó sì gbá síbá. Wọ́ọ̀ṣ. DJ Giz Kàtẹ́jọ́ ó kún palẹ̀ mọ́ brọ́dà mi o. Happy golden jubilee. Ó pè Sulemana Àlàó. Ó yá torí yèyé gbogbo apáta ó ṣẹ́kù foríjì yèyé. Ó ṣẹ́kù foríjì yóò ṣe ìyá méjì yóò ṣe. Ó ṣe kú foríjì ní ìgbòkè. Ṣàràfà ó ṣe my brother Adégúnmi Ṣàràfà. Fàwọlẹ̀ elépo ní yóò ṣe. Òun tọ́jú ìṣòro ọmọ yìí ọmọ òṣè bá bínú. Òyà ajá ṣe báyìí òyà sọ pé ìdẹ̀kọ́ mi ṣú ọmọ yìí. Agbègbè bàbá ti gbogbo ti bàbá ti gbogbo ti bàbá ti gbogbo. Ìdẹ̀kọ́ mi ṣú ọ̀sìn ìgbà elépo ní agbègbè bá ti gbogbo ti bá ti gbogbo ti bá. Nílé òògùn ìyá mi ò jẹ gbèsè bàbá mi ò jẹ gbèsè èmi kò jẹ gbèsè. Òyà ṣá lórí ẹ̀ bàbá Nàìjíríà ibùdó canvas òṣèré àṣìdì gbogbo bẹ̀gbà amọ̀dá ṣá lórí ẹ̀ o. Ó náwó yìí mọ́lẹ̀ o. Èmi gan ló rẹ̀ sí o. Èmi gan láìdé. Èmi gan ló rẹ̀ sí. Ó máa fi gbàdé aromi wo ti. Ó dá ṣù ọmọ yìí o. Èmi gan ló rẹ̀ sí. Èmi bàbá oyin dà ìmọ̀lára tó gbọ́ fújì. Aṣíwájú ewa.com ẹjọ́ bàbá oyin dà o. Ó náà wo àyèdè o. Rẹ̀ sí àyèdè. Bàbá oyin dà kọrin fún ọ̀nà. Àfẹ́jọ́ kò kílẹ̀ tó mọ kọ́sọ́mà dáadáa ní kọ́sọ́mà níbo. Dáadáa ní ọlọ́pàá ìmọ̀lẹ̀ dáadáa ní o.
alọ́pẹ́ ìmọ̀lẹ̀ bàbá ọlọ́gbìmọ̀ èrìà. ó tọ́wọ́ ṣẹlẹ̀ ní o ọmọ tó jẹ́ ọmọ mi àwọn sẹlẹ̀bírẹ́tì FCO kòyèkó yóò ṣe wọ́s kí n tó máa kí n tó máa lọ lónìí. ẹ jẹ́ kí n mọ́ sórí ọ̀gá Ria Entertainment olùgbà ẹ̀wà síù ọkọ̀ yóò tún dé ajíṣe bí Ọ̀yọ́ láàárín ajíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ìṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan ajíṣe bí Ọ̀yọ́ láàárín ògbọ́ ṣèyàn bọ́lá olùkú ewu ládìgbòlù ẹkùn ọmọ àti bá òkúta méjì bàbá ẹ̀kọ́ olùgbà yọmí 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 ṣèyàn bọ́lá yọmí 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 ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ tí yọwọ́ lẹ́nu yọmí olùgbà wá sí ọwọ́ wa ló bọ́ sí Ria ọwọ́ wa ló bọ́ sí ìwé tẹ́ kọ́kọ́ tẹ̀sùn tẹ̀wò ọwọ́ wa ló bọ́ sí Ria ọwọ́ wa ló bọ́ sí. tẹ̀sùn tẹ̀wò ọwọ́ wa. ó yẹ kọrin ẹ̀bù ṣìnàdù kọ̀ǹpútà ó yẹ olùgbà ìwé tí wọ́n ti pẹ́ béèrè lọ́wọ́ bàbá yín. ọkọ̀ Yétúndé tí wọ́n ti pẹ́ béèrè lọ́wọ́ ọ̀gá yín olùgbàyè ọmọ òbèbè dẹ́nìkan yìí o àwọn náà pẹ́. wọ́n èrìà ṣìnàdù kọ̀ǹpútà bàbá Stephen o bàbá Stephen aṣojú gbogbo àníyàn o ní Ria Entertainment ní rọ́ọ̀kì bá tó bàbá ìlàlàlà bàbá Stephen o bàbá yín ó kéré o ṣó wá kéré bàbá yín ó kéré ṣó wá kéré olùgbà ìwà sí wó kéré ó yá sí nìdí kọ̀ọ̀bù tó kéré ṣó wá bàbá Stephen ó kéré. ó ṣe kùtì yálà wọ̀ ó jẹ́ kùtì yálà kú kálẹ̀ yóò ṣe òyìnbó ní katapila kùtì yálà ń wo máa kú kálẹ̀ yóò ṣe ètò tó jẹ́ ara ṣe náà kó kálẹ̀ o eégún tó wọn káfà kú kálẹ̀ ẹjọ́ mọ́jọ́ mọ́mọ́ ìgbọ̀rọ̀ alùbárẹ̀ ká tó pa ọ́ òyìn lọ́mọ tí kò fún ti tó pa ọ́ ànàgbà àgbàdo tó kọ fún ti lòdù ẹ̀rí alùbárí káwọn ọmọ òjòdì tẹ̀ ó gbàtúgbàtò mi bàbá ìdáná tó sọ. àlùjọ tòmí sí ọmọ yìí ò náà tó sọ nígboro ó gbọ́ kí n má ṣe bí bàbá ìdáná yẹyẹ tìgbà tòmí náà ń gbé ọlọ́run òdodo pẹ́. àlùjọ tòmí náà ń gbé ọlọ́run òdodo ó yá fájú bọ̀yìn òkè ẹ̀ka lẹ́lẹ́ ara àdúgbò ẹjọ́ bọ́lá mo bẹ̀ fẹ́ sùn gbogbo mi kò jẹ́ ẹ̀dọ́bẹ̀ o bọ́lá ńlé gbogbo mi kò jẹ́ ẹ̀dọ́bẹ̀ o ẹgbọ́n tó sọ sí mi ó ti tẹ̀ sí mi lójú ṣàràṣàrà lójú mi ó ní bó ṣe máa rí nìyẹn bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn o bó ṣe máa rí nìyẹn bó dẹ̀ ṣe máa ibi tí jẹ́ aṣíwájú wa ibi tí jẹ́ www.com aṣíwájú ẹ̀yin tó bí kiri kì í ṣe àti bí kojú nítorí ibi tí jẹ́ ọ̀gá wa ibi tí jẹ́ ó yá wọ́n á tún máa gbọ́ wọ́n á tún máa gbọ́ wọ́n á tún máa gbọ́ wọ́n á tún máa gbọ́. wọ́n á tún máa gbọ́ wọ́n á tún máa gbọ́ wọ́n á tún máa gbọ́ wọ́n á tún. ó ní ṣe fẹ́ gbádùn ọ̀rọ̀ rẹ ṣe fẹ́. tó bá fẹ́ gbádùn ọ̀rọ̀ rẹ àgùnbàbò yìí dà.
ó ní pé àbá ṣèṣe lọ́lọ́lọ́. ẹ ṣe ọmọ tó jọmọ mi gbogbo lé pátápátá ìṣẹ́jú tá a bá fi kọrin ẹ bá gbà bẹ́ẹ̀ ẹni tá a bá ti kí ẹni tá a bá ti kí òun ọmọ ṣe onídẹ̀ ṣọmọ ìkẹ́ má ṣe bínú ọlọ́pàá iná rẹ̀ ọmọ máa yanjà bàbá tó ní ìmọ̀lẹ̀ rẹ̀.